ọpẹ́ o àwọn akẹ́kọ̀ọ́ Oriire nípínlẹ̀ Ọ̀yọ́ ti bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. ìdùnnú ṣubú layọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì àti olùkọ́ méje tí àwọn ajínigbé agbésùmọ̀mí jí gbé nílé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba àbílẹ̀ Oriire nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọjọ́ 56 days ní àkàtà àwọn ajínigbé nínú igbó ọba Old Ọ̀yọ́ National Park ńlọ ti rí òmìnira wọn gbà padà báyìí lẹ́yìn ìgbìyànjú àwọn elétò ààbò láti rí wọn gbà sílẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ló fi ìròyìn náà síta fáyé gbọ́. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti fìdí ìròyìn náà múlẹ̀ ní yàjóyàjó lórí ètò Politics Today níléeṣẹ́ amóhùnmáwòrán Channels. Ààbọ̀ òròyìn fi yé ni pé àwọn bíi 9 ni wọ́n ti rí mú lórí ìjínigbé náà tí wọ́n sì pa àwọn mìíràn sọnù. 6 nínú àwọn tí wọ́n mú ni wọ́n mú níbi ìjínigbé ọ̀hún tí wọ́n sì mú àwọn 3 mìíràn gẹ́gẹ́ bí àwọn agbódegbà. Ẹ̀wẹ̀ aṣòfin àgbà Ali Ndume tó ń ṣojú ẹkùn gúúsù ìpínlẹ̀ Borno nílé aṣòfin ti ní kí ìjọba àpapọ̀ ó má gbàgbé àwọn ní ìpínlẹ̀ Borno ní agbègbè Goshe níbi tí àwọn ajínigbé agbésùmọ̀mí náà ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní ọjọ́ kan náà pẹ̀lú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n ṣì wà ní àkàtà ajínigbé lẹ́yìn bíi ọjọ́ 66 tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé.